70 years old man. ẹ kú dédé àsìkò yìí Akínbọ̀bọ́yè Olúfẹ́mi èyí tí gbogbo èèyàn mọ̀ sí MC Bobby oníròyìn sọnù òun loníròyìn ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ìròyìn yàjóyàjó a ti gbọ́ wípé arábìnrin kan ní ọwọ́ pálábá rẹ̀ ṣégi níbi tí wọ́n ti bá orí mẹ́ta lọ́wọ́ rẹ̀ ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ó jẹ́ kó yé wa wípé ọmọkùnrin kan tó jẹ́ díàbà ọkọ̀ òun ni Ọlọ́run ọba mi fi ṣe gàrí tíà tí wọ́n fi padà rí arábìnrin ọmọ ọdún yìí tán fi rí mú níbi tí arábìnrin yìí tó ti ń gbìyànjú láti gbé àwọn orí mẹ́ta nínú àpamọ́wọ́ ibi tó ti ń gbìyànjú àti máa gbé lọ arákùnrin dẹ́gbà ọkọ̀ yìí ló jẹ́ ká mọ̀ wípé òórùn búkúbúkú kan jáde láti inú àpamọ́wọ́ eléyìí tí arábìnrin yìí tó gbé dání nínú mọ́tò rẹ̀ ibi tí wọ́n ti ń lọ ìgbìyànjú tí ó ṣe láti rí wípé ọwọ́ àwọn agbófinró ó tẹ arábìnrin yìí níbi tí wọ́n ti rí àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń ṣe stop and search táwọn sì ń gbowó àmì wọn wọ́n gbìyànjú láti jẹ́ kí àwọn ọlọ́pàá yìí ó mọ kí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n owó táwọn ọlọ́pàá ń gbà kò jẹ́ kí wọ́n mọ in tó ń ṣẹlẹ̀ ibẹ̀ ni wọ́n ti bá àti arákùnrin yìí ló bá tiẹ̀ lọ ibi tó ti dé ẹnu ọ̀nà ilé ẹ̀kọ́ kan ibẹ̀ ni arákùnrin jẹ́bà ló ti yàbàrà ó ṣẹ́wọ́ sí security èyí tí ń bẹ lẹ́nu ọ̀nà lóró ilé ẹ̀kọ́ yìí wípé òun kẹ́fìn kankan nínú àpamọ́ arábìnrin tó ń gbé yìí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò wọ́n ṣe àyẹ̀wò fínífínífíní in tí wọ́n bá ń bẹ̀ ń tó lágbára ni orí àkọ́kọ́ wọ́n bá orí Samsung charger orí ẹ̀kejì wọ́n bá orí Infinix phone ìkẹta wọ́n bá orí Tecno orí iPhone nìkan wọn ò bá ń bẹ ó dàbí ìgbà tí yìí wọ́n díẹ̀ ìròyìn ọ̀hún ò ní jù báyìí lọ tó ẹ̀rọ máa ti tẹ̀ ń ṣe ẹ fẹ́ kán sọ pé wọ́n tún gbórí ẹ̀ ìyẹn ò ti parí Ọlọ́run ìjà rírú ẹ̀ mọ́ Ọlọ́run ìjà rírú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá wá ẹ má bú mi o bẹ́ẹ̀ bá wá fẹ́ bú mi mo máa ti fẹjọ́ yín sùn mọ́mí jíò àbí ọba Solomoni ẹ̀yò àwọn tí mo lè tán lè bá mi tákù nínú ìròyìn ọ̀hún ò jù báyìí lọ títí ìgbà míì oníròyìn sọ ní ilé ìwé ire o ire kàlẹ́tì ó dàbọ̀.